Kàngó lòun agogo idẹ awo mi ròde òde ire. Ìmúlẹ̀rẹ́ tí wà láwo ìṣẹ̀ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè hallelujah o. Èmi ọmọ yín náà Dr. Dromoodoagbatv. Mo kí ẹ̀yin ènìyàn mi Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. Mojúbà àkọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní mí tó ní ẹ̀mí mi lọ́dọ̀. Mo kí ẹ̀yin àgbàlagbà o. Bá ṣe mọ̀ wípé ilé ayé tá a wà yìí èèyàn gbọ́dọ̀ máa ṣe ìgbìyànjú nítorí ìgbìyànjú ni àgbà ohun gbogbo nílé ayé. Agbára ẹ jẹ́ ká wá agbára. Ẹ̀yin ní bẹ́ẹ̀ sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mo ti fi kalẹ̀ tẹ́lẹ̀. A sì dúpẹ́ wípé èèyàn tí ó ṣiṣẹ́ fún a dúpẹ́ fọ́lọ́run ọba. Èèyàn tí ó ṣiṣẹ́ fún wọn ṣe ń ṣiṣẹ́ fún wọn a dúpẹ́ fọ́lọ́run ọba fún yẹ. Iṣẹ́ tí wọ́n bá yín mú wá lóyìn là ń pè ní àwíṣẹ. Là ń pè ní àwíṣẹ àfọ̀hùnṣẹ. Bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ alágbára báyẹn bí àfọ̀ṣẹ olúgbòhùn gbẹtugbẹtu àti ọmọ wọn èyí tó kéré jù nínú wọn tí wọ́n ń pè ní mọ́yẹ̀hùn ńlọ wà. Àwọn nǹkan wọ̀nyí púpọ̀ nínú rẹ̀ ìmí wà tó yẹ pé èkó bẹ̀rẹ̀ ní òjẹ́, ìmí wà tó yẹ pé ibi akáṣe ní òwú ẹtu, ìmí a lè ṣe sínú òwú ìgalà, ìmí a lè ṣe sínú òwú kílòpọ̀ inú òwú màálù, ìmí inú òwú àgbò, ìmí èkó bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwíṣẹ tí wọ́n bá yín mú wá lónìí òun tiẹ̀ ìsàlẹ̀ ètè la máa ń sìn sí. Àwọn aláàfin máa kàn láti máa fi pàṣẹ nǹkan tá a bá fẹ́ kó ṣe. Kò nídìí ayẹsẹ̀ mú òwú màálù lọ ayẹsẹ̀ jù nǹkan sẹ́ni àmọ́ àwọn báyìí a fi kàn báyìí a sì fi sọ nǹkan a sì rí bẹ́ẹ̀ kọ̀ǹfàmù ni. Ẹ bá mi kọ iṣẹ́ náà sílẹ̀ báyìí. Ẹ bá mi kọ sílẹ̀. Kí ló tí ẹ bá mi wá àṣẹ ìrù òkété tútù, àṣẹ ìrù àkekè tútù, àṣẹ ìrù asín tútù, orí ọká tó ní àṣẹ lẹ́nu, orí ìṣèbé tó ní àṣẹ lẹ́nu, ewé iná, ewé èsìsì, ewé àràgbà, ewé ọlọ́yin. Ẹ jẹ́ ká jó àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká jó papọ̀. Tá a bá ń jó lọ́wọ́ a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ títí tá ò fi jó iṣẹ́ yìí tán. Tá a bá jó tán ẹ jẹ́ ká fi akọ òkúta ẹ jẹ́ ká fi lọ̀ ọ́ lúbúlúbú. Ẹ jẹ́ ká fi bíléèdì ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ mẹ́ta sí ìsàlẹ̀ ètè wa ń bí. Ẹ jẹ́ ká fi sín ká wá fi ẹbu náà rà dáadáa. Ẹbọ yìí tó ṣẹ́kù ẹ dà sẹ́nu ẹ mu ọtí lé lórí. Ẹ dà sẹ́nu àbí kẹ́ má mú nǹkan kan lé lórí ẹ sì lè fi nǹkan náà ẹ lè mu ọtí lé lórí. Kẹ́ lò yín sínú. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè iṣẹ́ náà ti di iṣẹ́, ó ti di ògùn, ó ti di àṣẹ. Iṣẹ́ náà kò ní gbólóhùn, kò lẹ́yìn ọjọ́ kankan. Lẹ́yìn ọjọ́ kẹrin ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lílò rẹ̀. Pẹ̀lú ká mọ fi ahọ́n kan báyìí. Mo sì fẹ́ sọ ìkìlọ̀ díẹ̀ fẹ́yìn ènìyàn. Iṣẹ́ yìí ẹ má jẹ́ èèyàn tó bá ti ń lo iṣẹ́ yìí kó ṣọ́ra fún èpè ṣíṣẹ́ fọ́mọ. Ẹ má jẹ́ kí a ṣe èpè fún ọmọ. Bóyá nísìnyí èèyàn tí yẹ pé tẹ́lẹ̀ bíi kó mọ ní ọmọ orí ẹ ti burú bá wọn, orí ẹ fẹ́ dàrú fún ọ ní wọn ní kó bá mú magi wá ẹrẹ àwọ ṣọ́ọ̀ṣì. Èpè yóò kà kó bá ọmọ lọ́mọ yóò fi èpè ó jẹ ọmọ lọ́mọ. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe níbẹ̀ yẹ. Gbọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè kò sí nǹkan tá a lè lo àfọ̀ṣẹ yìí fún tí ò ní rí bẹ́ẹ̀ kọ̀ǹfàmù ni. A jẹ́ fún yín ní agbára Ọlọ́run ọba. Subscribe iṣẹ́ yìí, subscribe sórí mímọ channel yìí, like iṣẹ́ yìí kó lè ṣiṣẹ́ fún ẹ dáadáa. Kò sì share rẹ̀ sáwọn ènìyàn o. Èmi ọmọ yín náà Dr. Dromoodoagbatv mo ń lọ o, ó dìgbà kan náà.